Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó sì jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a máa dúpẹ́ fún bí ẹ kúkú ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní dì. Ọmọ yín náà ni ọ̀rẹ́ yín Ajíbádé Emmanuel Olúwatómọ̀ òun ni oníròyìn yín fún tòní. Àkórí ìròyìn tí mo mú wá tọ̀ yín ni a máa tọwọ́ bọwọ́ àdéhùn tí yóò parí ogun Iran lọ́jọ́ Àìkú. Donald Trump ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Amẹ́ríkà Donald Trump sọ pé Amẹ́ríkà àti Iran lè fọwọ́ sí àdéhùn àlàáfíà ní ọjọ́ Àìkú, èyí tí yóò dín tàbí parí ìjà tó wà láàárín wọn. Ó tún sọ pé lẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ náà, wọ́n máa ṣí Strait of Hormuz sílẹ̀ fún ọkọ̀ epo láti tún máa kọjá lọ́fẹ̀ẹ́. Síbẹ̀, Iran kò tíì fìdí ẹ̀ múlẹ̀ pé àdéhùn náà máa ṣẹlẹ̀ ní àkókò tí Trump sọ. Agbẹnusọ Iran Ismail Baghai ní gbogbo ènìyàn gbọdọ̀ dúró kí wọ́n rí ọjọ́ gangan tí ìfọwọ́sowọ́pọ̀ yìí náà máa wáyé. Pakistan tó ń ṣe alárinà láàrin àwọn ẹgbẹ́ méjèèjì sọ pé àdéhùn náà lè wáyé láàrin ọjọ́ kan. Bákan náà, Mínísítà ọ̀rọ̀ òkèèrè Iran Saeed Abbas Araghchi sọ pé àdéhùn náà ti súnmọ́ dẹnu. Àdéhùn náà ni a ń retí pé yóò dín ìfarapa àjọṣe kù sí ọ̀nà ọkọ̀ ojú omi Strait of Hormuz padà, àti mú kí àwọn ìdènà kan tí Amẹ́ríkà fi lé Iran lórí rọrùn sí. Iran sì tún tẹnumọ́ pé ètò amúnáwá rẹ̀ jẹ́ fún iná mọ̀nàmọ́ná àti ìwádìí, kì í ṣe fún iṣẹ́ ohun ìjà olóró. Báyìí láàrin mo fún orí ìròyìn ti tòní. Ẹ ṣé. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ni pọ́n ṣe ń gbogbo aláya òkè? Ẹ̀rù bà mí. Èmi náà sọ pé kí n fi hàn ọ́ ni. Irọ́ ni. Mo ti wò lálẹ́ àná mọ́júmọ́. Ẹ̀yin náà ti wò. Mo gbọ́ mo ní ẹ jẹ́ rí. Àwọn tá a tún fẹ́ sọ pé a máa polongo fún ìyànfẹ́ ti wò. Mẹ́nu lè lọ jáde. Wàhálà ìwọ́n ti wò ó. Ẹ ti wò. Mo ti wò. Ẹ̀yin yẹn wa káàkiri ibi tí ọwọ́jà ìkànnì yìí ti ń fẹ́ dé ẹ̀rí. Bàbá ló ti wò yìí. Èmi ti wò. Kí ló wá ṣẹ̀yìn màmá náà? Tẹ́yìn ní òní wò. Kí ló ṣẹ̀yìn brọ́dà? Kí ló ṣẹ̀yìn sísítà? Ẹ lọ wo bàtà bàbá mi, ó ti jáde, ó ti wà ní Jígí Alára TV báyìí. Ẹ lọ wo, ẹ wo bàtà bàbá mi tá à ń wò yìí. Kí ló ṣẹlẹ̀ sí bàtà bàbá mi? Ta ló jogún bàtà bàbá mi? Kí ló ṣe bàtà bàbá mi gangan? Ẹ wo ẹnu ọgbà ròyìn o, Jígí Alára ni ẹ ti lọ wò. Bẹ́ẹ̀ni o, bàtà bàbá mi. Ó ti jáde o sórí ìkànnì Jígí Alára TV. Ẹ wo, mo fẹ́ kẹ́ wo, kẹ́ subscribe, kẹ́ comment, kẹ́ ẹ wo. Ọmọ àtúgbà sí ayé rẹ rọ. Bàtà bàbá mi now showing. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.